àkùkọ ń kọ òun pẹ̀lú ogbe lórí. àkùkọ Ọ̀yọ́ náà ní ń kọ káàkiri gbogbo orí afẹ́fẹ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé lásìkò yìí. ìlú tá a ti bí mi, Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣíkẹrẹmọdé ọmọ Àtìbà, ìlú tí ò ní bàjẹ́ tí ò sì ní fẹ́ bàjẹ́ láéláé. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń tẹ̀lé mi tó pé tí má ti drop kankan síbẹ̀, yálà ọjọ́ ọmọ Ọ̀yọ́ tàbí òkè sọmọ Ọ̀yọ́, tó jẹ́ pé tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀ gan, ọ̀nà tó fi ń ṣe àtúnṣe sí nǹkan tí mo bá sọ, ọ̀nà ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni. ìlú tí yín náà ò ní bàjẹ́, ẹ̀yin gangan náà ò ní bàjẹ́. tọ́ mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ lápapọ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó ṣeéṣe kó ta bónílé, kó ta bálejò, kó ta bá jẹ́jẹ́ mojókòó mi. àkọ́kọ́ mo kí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́, bàbá wa Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé, ẹlẹ́wọ̀ ètò àkọ́kọ́. mo ṣe kábíyèsí fún yín o. mo wá kí gbogbo ládéládé pátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé nílẹ̀ Yorùbá. tọ́ gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá, ìtàkùn kọ́ni lẹ́rìn ayọ̀bẹ, báyé bá kọ́ni lẹ́sẹ̀ òkà ti ṣe máa lọ. gbogbo ayé ò ní kọ́ mi lẹ́sẹ̀ tọmọtọmọ o. ìní fẹsẹ̀ ẹlẹ̀ kí n fẹnu kọ, àtẹ̀sẹ̀ àtẹnu èmi ò ní fè kankan kọ. àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí. ẹ wò ó, àwa là ń sọ̀rọ̀ ṣùgbọ́n Elédùmarè ló ní ọ̀rọ̀. àwa là ń lo làákàyè ṣùgbọ́n Elédùmarè ló ń pèsè sínú làákàyè nǹkan tá à ń sọ jáde. tá a bá wá rí nǹkan kan tá a bá sọ tó bá kù díẹ̀ káàtó, ẹ fi wá sípò ọmọ bíbí yín wípé òun náà ń sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ̀ ò pé níwájú yín. gbogbo ẹ̀yin tẹ́ ń jáde síta tẹ́ ń sọ tó wù yín lórí Àjàmbàdàn pé má kọjú mọ́ fíìmù rẹ, tí mo ní mo fi fíìmù mi lẹ̀tẹ̀lẹ̀ ni dídìrín ni ó ní bọ́pọlọ rẹ ṣe mọ́ ló ṣe ń sọ̀rọ̀. àmọ́ tẹ́ni ọgọ́ bá sẹ̀mí kì í dùn mí, torí màá ti mọ̀ pé kò gbọ́n mọ́ ni. ẹyọ kan tí kàn máa dùn mí ni pé kẹ́ni ọgọ́ mọ́mọ́ kó ń gọ̀. lára nǹkan tá à ń sọ yìí, iṣẹ́ ọ̀rọ̀ làwa ń ṣe. ọ̀nà tó bá sì rọ̀ wá lọ́rùn lálẹ́ gbégbà láti fi bá ẹ̀yin olólùfẹ́ wa sọ̀rọ̀, láti fi pass message sáwọn audience. sọtàbọ́tọ̀ bá ríru anírú àwọn àárín báyìí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti pẹ́, torí pé ọ̀rọ̀ lọ́lọ́run bá mi fi dálé ayé. tí nǹkan bá bàjẹ́, ọ̀rọ̀ ni wọ́n sọ tí ó fi bàjẹ́. tí wọ́n bá tó wá tó ṣe náà, ọ̀rọ̀ náà ni wọ́n tó ṣe, ni wọ́n fi tó ṣe. Elédùmarè má jẹ́ sọ̀rọ̀ tí ó fà mí láṣọ ya, tàbí tí ó tiẹ̀ fà mí débi yóò fà mí lẹ́nu ya. tọ́ èwo ni mo fẹ́ gbé sórí igbá? mo fẹ́ pe gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣàkíyèsí. àwọn èèyàn ń da ìbéèrè bòmí tó pọ̀ lábala àríwísí tá a mọ̀ sí comment section. àwọn tí wọ́n lè pè mí ń pè mí, àwọn tí wọ́n lè bá mi sọ̀rọ̀ lójúkolójú wọ́n ń bá mi sọ. wọ́n ń bi mí nípa ọ̀rọ̀ bàbá wa kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, wípé fíìmù yìí bó mo rò pé yóò kángun sí. Elédùmarè nìkan ní ìdájọ́ ayé wà lọ́wọ́ ẹ̀, kò sí lọ́wọ́ ẹ̀dá ayé kankan. ìlàfíà máa sọ pé alágbára ayé ẹ tẹ̀ jẹ́jẹ́. tó o bá wà nípò agbára lónìí tàbí o wà nípò àṣẹ, máa rántí pé kò lọ títí ló kọ táyé ń jẹ́. máa rántí pé àwọn ẹ̀dá kan ni wọ́n ti lo ipò tó o lò, àwọn ẹ̀dá kan ni wọ́n ti lo àyè tó o lò. báwo ni wọ́n ṣe lò ó? ìyàtọ̀ tó wà ní ọ̀rọ̀ Àjàmbàdàn àti gbogbo àwọn tí wọ́n ń bọ́ sórí afẹ́fẹ́ tí wọ́n ń sọ̀rọ̀, èmi kì í fẹjọ́ ṣègbè, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í gbà. kò pọn dandan kí wọ́n gbà, torí pé tó bá ṣe pé Ọlọ́run dá ayé pé kí gbogbo wa kọjú sójú kan náà ni, ó ṣeéṣe o kó jẹ́ pé ẹ̀sìn kan náà ni ó wà. tó bá ṣe pé Ọlọ́run dá ayé kó kọjú sójú kan náà ni, gbogbo wa ò bá kọjú sí Kìrìsìtẹ́nì tàbí ká kọjú sí Mùsùlùmí tàbí kí gbogbo wa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé. Elédùmarè tó wá ṣẹ̀dá kálukú lọ́tọ̀ọ̀tọ̀, òun ló mọ̀dí àti túmọ̀ tó fi ṣe bẹ́ẹ̀. so kò pọn dandan nínú ayé kó jẹ́ pé gbogbo tí mo bá sọ ló máa tẹ́ ọ lọ́rùn. o fẹ́ ọkọ̀, èmi á sọ tèmi, wàhálà tiẹ̀ lílé tó bá kù. ibi tí mo bá dẹ̀ rí dé, ibẹ̀ náà ni màá sọ mọ́. mi ì dẹ̀ ní sọ̀rọ̀ tí ó di gbangba wálíà tí mi ì ní lè defend. that is Àjàmbàdàn.
èmi ni ti yín ní tòótọ́, gbogbo èèyàn ló mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìlú mi. Ọ̀nà tí kálukú gbà nífẹ̀ẹ́ ìlú rẹ̀ ló sọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀nà tí kálukú ń gbà sọ̀rọ̀ ìlú rẹ̀ ló sọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀nà tí kálukú ń gbà dá sọ̀rọ̀ ló sọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ rí i pé ọmọkùnrin kan ọ̀rọ̀ Ọ̀yọ́ ló yàn láàyò lórí afẹ́fẹ́. Kódà nínú gbàdúrà rẹ̀, èrò bíi kílù tán ti bí òun kò dé eru ni, tá a gbọ́dọ̀ sọ pé ń rò bẹ́ẹ̀ sí ìlú Ọ̀yọ́ kó sá lè mọ rí nǹkan sọ. Bó tiẹ̀ jẹ́ pé ẹ̀sìn alátọ̀sí lọ́rọ̀ Ọ̀yọ́ o, kò sí lọ́wọ́ òkóbó. Bẹ́ẹ̀ ni ẹ pé kó ń tọ̀ wọ́n jáde ìta, ẹ sọ fún kó dákẹ́ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, kó wá mọ́rọ̀ ìlú rẹ̀ àtọ̀rọ̀ ọba ìlú rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ. Ẹ jẹ́ àmọ́ tó fẹ́ sọ nípa rẹ̀, ká wá wo views tí ó máa ní àti followers tí ó máa ní. Òkúta wọgbà rẹ̀ nu, olóṣó ti lóyún òkúta wọgbà ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ bá wa jíṣẹ́ fún wọn, ẹ sọ fún ẹ pé ẹ̀sìn alátọ̀sí lọ́rọ̀ Ọ̀yọ́ kò sí lọ́wọ́ òkóbó, torí pé àdánwò iná tí ń bẹ láṣọ tiwọn ó ju tọ̀yọ́ lọ. Ẹ béèrè ọba ìlú wọn, ẹ béèrè ibi tó wà, ẹ pé wọn ó jáde kí wọn wá sọ̀rọ̀. Tó bá sì pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ, tó bá sì pé bó ṣe rí ni wọ́n ṣe ń sọ, tàbí wọ́n ń sọ lọ́nà tó lè mú rọrùn wá, tó lè má láàfíà wá, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbé gbà, ìlú kó bàjẹ́ ni wọ́n ń lù. Ó sì dẹ̀yìn ìgbé ká tó fi kára wọn ẹ̀wọ̀n kòkò. Ẹ̀yin ọlọ́pọlọ pípé ẹ̀dá, ẹ̀yin ẹ̀dá tẹ́lẹ̀dùmarè tó dá tẹ́ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, mo ṣe kábíyèsí fún bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá the second. Bàbá ẹ̀ní tẹ̀ ní tí ẹ̀ní tẹ̀wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù. Mo fi kíkí yín, mo fi kí gbogbo ọba aládé pátá nílẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù Òjíire. Ọ̀yọ́ Aláàfin ni mò ń lọ, nílùú bàbá wa kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù àkọ́kọ́. Síwájú kí n tó máa lọ, gbólóhùn kan bẹ tí mo máa ń fọ̀ fún bàbá yìí, bí tó bá ṣe pé gbogbo ìrìn àjò tẹ́ rìn, ìrìn àjò ìfẹ́ Ọ̀yọ́ ni, ẹ ṣẹ́gun ọ̀tá rẹ̀ yín òdì. Mo máa ń sọ bẹ́ẹ̀ dáadáa, torí pé tọ́ba bá ṣe déédé, tọ́ba ni ń ṣe. Bọ́ba bá ṣe déédé, èmi ò ní í ṣe tọ́ba. Àmọ́ mo nígbàgbọ́ pé ó ṣeéṣe kó yẹ pé kan nú àwọn fọ́nrán mi tàbí méjì kò ti máa dáàfin yín. Bẹ́ẹ̀ ni, àkọ́kọ́ mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́, torí pé ẹ ti ń di Aláàfin, ẹ ti ń di tí wọ́n ń pè ní Aláàfin. Gbogbo ohun yòówù tí ẹ lè máa fojú rí lákòókò yìí, èmi gbà pé wọ́n ń sọ̀rọ̀ ọba fún yín ni. Ṣùgbọ́n ọ̀tọ̀ l'Aláàfin, ọ̀tọ̀ l'Abímbọ́lá Akeem Ọwọ́adé, ọ̀tọ̀ nílùú Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́ ló l'Aláàfin, Abímbọ́lá ló jẹ Aláàfin. Eléyìí tó túmọ̀ sí wípé ìtàkùn tó sogbá ló ṣàgbè, òun náà ló ṣe légédé. Bó o láṣẹ wá bú Abímbọ́lá tá à ní bá pèrè Aláàfin, bó o láṣẹ bá Aláàfin tá à ní bú Ọ̀yọ́. Ẹ wá sòyàn lókùn lẹ́kùn, ẹni dọ́gbọ́n fárú, bó bá rọ́kùn sàn ó sì ò ní tàǹpà. Ọ̀rọ̀ lòun lọ ilé oníyèyè kó lè bá yéra wa. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe àlàyé lórí àwọn ìbéèrè táwọn èèyàn bí mi. Àwọn èèyàn bí mi lórí Honorable Akeem Shikime, ọmọ kábíyèsí bàbá wa Aláàfin àná, Adéyẹmí ikú bàbá yèyé panko pì, òòṣà tó sùn létí dẹ́rù bara rẹ̀, àkọ ẹmọ tí ibolóko pààlà, kìnìún òkè àkẹsàn tí dẹ́rù bọmọ ojo, àtàndá ọmọ Ìbírónkẹ́. Akeem Adéyẹmí, ọmọ tó jojú bàbá ẹ̀ dọ́mọ, ó dá lójú bàbá ẹ̀, ó tún wà dá lẹ́yìn rẹ̀. Àwọn kan sọ pé ìrìn àjò tẹ́ Honorable Shikime tó gbé bàbá wa kábíyèsí Aláàfin tòní rìn, wọ́n ní fa gbogbo kùdìẹ̀kùdìẹ̀. Mo sọ fún yín, mo níbi kálukú bá rí nà mọ́, ibẹ̀ ni ó sọ mọ́. Ọ̀pọ̀ tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa
ìyá mi alárùbáríkà àdùkẹ́ alájà Mọ̀nsúrà Sọ̀mọ́nù, ìyá olóríire, abiyamọ òdodo, abiyamọ tòótọ́. Èbí sọ mo níbi kálukú bá ríran dé ibẹ̀ ni ó sọ̀rọ̀ mọ́. Wọ́n ní ipa wo, ìrìn àjò wo ìlàlájà Mọ̀nsúrà gbé kó tó di pé Aláàfin Ọ̀wọ́ adé lórí ipò. Lẹ́yìn tí wọ́n dórí ipò, àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ nínú ìrìn àjò wọn látàkókò yìí lọ, ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé. Ìbéèrè pọ̀, gbogbo ẹ̀ ni wọ́n dáhùn lẹ́sẹẹsẹ. Èyàn bẹ́ẹ̀ ó fò fẹ̀rẹ̀, àwọn èèyàn rí i pé Aláàfin Ọ̀yọ́ ń pírèsì ọ̀kan lára àwọn Ọ̀yọ́mèsì típò wọn ò kéré nínú Ọ̀yọ́mèsì, èyí ń bàbá wa Àgbà Akin. Àwọn kan fojú láì fi wo Àgbà Akin, àwọn kan sì fojú èèyàn ọmọlúàbí wọn fi wò wọ́n pé bó ṣe yẹ kí wọ́n ó rí nìyẹn. Èmi gangan wá sọ̀rọ̀ kan kó tó di pé ọ̀rọ̀ wúyè wáyé pé bóyá wọn ó dé àwọn ọba aládé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe correction kan. Àwọn nǹkan kan bẹ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ tó ń wá sórí afẹ́fẹ́ o. Kí gómìnà ó dé bàbá wa Alágọ̀ Ọ̀jà ládé, lọ́dọ̀ tèmi mi ò rí bí láìfí. Kí gómìnà ó dé àwọn aláhoro, àwọn baálẹ̀ kí gómìnà ó dé wọn ládé, èmi ò rí bí láìfí. Ṣùgbọ́n ojú kan náà ni àwọn tó wà níta ni wọ́n fi ń wo gbogbo ọ̀rọ̀ yìí. Ẹyọ kan tó jẹ́ láìfí lọ́dọ̀ mi iná ni kí gómìnà ó dé àwọn Ọ̀yọ́mèsì ládé. Ìyẹn lèmi rí bí láìfí. Láìfí tó wà níbi tàwọn baálẹ̀ rèé. Wọ́n ní kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà, àti pé tíbi ọ̀bá tẹ̀ tíbi ọ̀bá wọ́, wọn lẹ́ni abáwájú tó bàbá ṣe fún ni. Àgbà kà ní rògbò kànlẹ̀ tí tá ń pa. N tá bá fi ọ́ bàjẹ́ ó ní bá a ṣe é ṣe. Kí ló dé tá àkọ́kọ́ wúgi ọ̀tẹ̀ ká tó gbégi ìfẹ́ kó lè bá a ṣe sọ àlàáfíà. Gbogbo ààyè sọ̀rọ̀, ẹnìkan ni láńlọ́ọ̀dù, ẹnìkan ni tẹ́nàǹtì. Èmi gbàgbé ń gba àwọn mẹ́mọ tán lọ́dọ̀ ìyá àlá ni. Ìníkàlùkù ń sọ torí, ìníkàlùkù ń sọ tó lórí ilẹ̀ Ọ̀yọ́ ìta wà yìí. Ẹ wo, ibi mò ń lọ ò jìnnà, ibi tí mò ń yà lọ́pọ̀. Torí wípé ẹni tí ọ̀kàn ọ̀tọ̀ làwọn tá a bí lọ́rọ̀, ẹni tí ọ̀kàn ní ń bá mi dáhùn béèrè, ìwà ń bá wa tó òpònú tí ò rí lé bàbá ẹ̀tọ́ tí ń tòlú onílù sọjọra wọn sá. Àmọ́ mi ò ní pẹ̀lú ọ̀bọ jáwúra. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin leléyìí. Anybody ló lè kàwé ìtàn, anybody ló lè sọ̀tàn. Àìmọye ọ̀pọ̀ èèyàn ló lè gbọ̀nà ìtàn tí ó fi máa kọwọ́ bọnú. Ni mo fi sọ fún wọn pé njọ́ tí wọ́n bá ti bírèkì rẹ́kọ̀dù, tí wọn ò sọ̀rọ̀ Ọ̀yọ́ mọ́, tí wọn ò sọ̀rọ̀ Aláàfin mọ́, ó ṣeé ṣe kámọ́lá àwọn ọmọ lómi ọbẹ̀ mọ́, kí wọn mọ̀ fẹ̀rẹ̀ jẹun mọ́. Gbogbo ọ̀nà yòówù tẹ́ bá wá fi àníyàn gbé ọ̀rọ̀ Aláàfin gbà, ẹ mọ̀ jèrè rẹ̀ látọ̀dọ̀ ẹ bá ṣẹ̀dá. Tó bá ṣe pọ́ náà rí ni ẹ jẹ́, tó bá ṣe pọ́ náà bí ni ẹ̀yin nu Ọlọ́run. Àmọ́ kẹ́ ẹ jáde, tí máa dùn mẹ́mi jù ni pé kẹ́yìn gangan jáde, kẹ́ ẹ sọ̀rọ̀ lóyún, kẹ́ ẹ sọ̀rọ̀ bá lóyún. Now, àwọn àgbàlagbà nígbàgbọ́ pé bí ọba lọ́wọ́ ara lẹ́nu, àlejò ò lè mọ sàárè àfọ́jù. Mo ti sọ́rí ń jò ní pé ọ̀pọ̀lọpọ̀ ní ń wo ọ̀pọ̀lọpọ̀ ọdún, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tẹ́já lò nínú omi. Wọ́n wá ń wò pé kí ló ṣe ẹja tó ń ṣe omi jìnnà. Eléyìí ló bí gbogbo ìbéèrè tí kálukú ń tàkòtò rẹ̀ sábàlá àríwísí. Ẹ jẹ́ kí n mú lẹ́sẹẹsẹ kó lè bá a kó mọ̀ bá mẹ́jọ dání. Nígbà tí mo rí jàsà kan jò ní pé gómìnà wọ́n fẹ́ fún wa ní LAUTECH hospital, wọ́n gbé wá sọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n pe yamọ rẹ̀. Mo wá sọ̀rọ̀, mo ní yẹniyẹni kẹ́ni lè ṣe mí. A lè torí ìpójú baálẹ̀ fọ́ ká mọ̀ pẹ́lẹ́fọ́.
aláwọ̀ kan tí wọ́n ń pè mí lẹ́lẹ́nu méjì ẹ bá pè mí lẹ́lẹ́nu mẹ́ta wàhálà àti yín nù bíi kí n ró orí ọlọ́run kí n mọ̀ yẹn kọ́ torí wípé ó mú mi rántí mo sọ lákòókò kan wípé àkókò tí Gbódòǹrosọ̀ yìí wáyé níjọba Aláàfin tàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù wá àwọn kan ní kò sí ń tọ́jọ́ pé kò sí ń tọ́ Dáńkálà àtàláàfin pọ̀ ń bẹ lábala àríwísí lórí Facebook mi ibi tó yé wọn sí ni ṣùgbọ́n mo wá wò pé pẹ̀lú gbóngbòngbò bá a bá fẹ́ tanra wa jẹ lókù láàsọ pé kò sí kọ́nù kọ́họ̀ kankan láàrin ẹnjìnìà Abíọ́dún Ṣèyí Mákindé àti kábíyèsí Aláàfin Abímbọ́lá Akeem Owóadé gbóngbòngbò wà kódà gbọ́ngbọ̀ngbọ̀n wà ṣùgbọ́n tó jẹ́ ká máa sọ̀rọ̀ ni pé kó lè lé ọmọ sílẹ̀kùn fún títà káwọn kan sì mọ̀ rí bàbá wa àgbà Akin bí ọ̀tá àlú kí wọ́n mọ̀ rí Sàámú bí ọ̀tá àlọ síwájú kí wọ́n mọ̀ rí bàbá Basọ̀run bí ọ̀dàlẹ̀ Yorùbá ẹ wò gbogbo ibi tí kálukú dé lónìí kí kálukú ó ṣàkíyèsí ọ̀nà tó gbà tó fi débẹ̀ nínú ayé ṣùgbọ́n gbogbo tá a fi ń ṣe léyìí náà ni pé a lè yọ́sẹ̀ tí kápá afẹ́ fọ̀kọ́ mọ́ bí ọba ya lókù ẹ lọ wo gbogbo olóṣèlú tí ń bẹ ń pò èwo ló dépò tó ṣe pé 100% ló fi mọ́ pẹ̀lú dídépò rẹ̀ pẹ̀lú ìbò tí wọ́n dì fún kódà bí òsarúmọjẹ fún rẹ̀ wọ́n bá sí bá a sì báyìí láṣẹjọ́ ń ṣe ṣùgbọ́n mi kàn ràn yín ẹ̀yin àgbààgbà ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ inú yín tọrọ ẹ̀yin tẹ́ ẹ láṣẹ ẹ mọ́jì ó bàjẹ́ Alhaji King Dr. Saheed Òṣùpá olólùfimọ ní olúfimọ ní mí ẹ̀já délé ká tó bára wa wí ẹ pera yín kọ̀kọ̀ ẹ pera yín bàbá Alhaji Igi Ogun Alhaji Imam Igi Ogun kò ní bàjẹ́ fún yín bàbá ọpọlọ yín ò ní dàrú gbogbo patẹ́ǹkó làwọn èèyàn ń rí ṣùgbọ́n ṣe rí patẹ́ǹkó lórí afẹ́fẹ́ òun gangan kọ́ nípa àwa làwa ní ipa orí afẹ́fẹ́ ẹ̀yin náà lè ṣèrò ọkàn yín síbẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ tẹ́ ẹ jẹ́ nílànà Islam ṣùgbọ́n àwọn ẹsẹ̀ kan bẹ tẹ́ ẹ ṣe lábẹ́nú bàbá torí kì í ṣe gbogbo aṣọ la lè sá lóòrùn bàbá pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́run fún yín torí mi ò mọ̀ pé irú yín tó kù dáadáa nínú Islam lọ́yọ̀ọ́ ó wú mi lórí gan ọ̀pọ̀lọpọ̀ rátìmí ló wà bàbá ẹ lo orí ọ̀fẹ́ tẹ́ ẹ ní ẹ lo àǹfààní tẹ́ ẹ ní ẹ jókòó ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ pe Honorable Akeem Skimeh Adéyẹmí ọmọ tó tójú bàbá ẹ̀dọ́mọ ìkankanú ọmọ Adéyẹmí ẹ ní ṣòfò ẹ̀mí ẹ ní jábọ́ tọ́ra Adéyẹmí bàbá ṣe dáadáa sílùú Ọ̀yọ́ púpọ̀ so tí bá ń dùn lẹ́yìn rẹ̀ kálukú ọmọ ohun tó gbìn lẹ̀ torí téèyàn bá gbìn iná ní ọkà bẹ́ẹ̀ nínú gbìyànjú Adéyẹmí lẹ́ni Skimeh gbogbo òlú ní sọ dáadáa nípa rẹ̀ gbogbo òlú lórí àríkọ́ṣe rere lára Akeem kì í ṣe pàǹpolongo òṣèlú bàbá wa Bíṣọ̀bù Ayọ̀ Ládìgbòlù wọ́n dúró ta láàfin àná tìfẹ́ tìmọ̀ràn gbogbo ayé ló sì mọ̀ bọ́bá wa burú tán Elédùmarè lọ́mẹni tí máa kù mọ́ọ̀yàn ìrìn àjò tẹ́mi rò pé Honorable Skimeh ń lọ́jọ́ òní Tatambila tó bá wá la ọ̀nà tó kì í tó jẹ́ onírin ó lè má rin ọ̀nà náà mọ́ tọ́nà bá parí ṣùgbọ́n kéegun ọ wọlé kájá ọmọ gbò kì í ṣe gbogbo ara ajá ló lè gbà Alhaji Igi Ogun bàbá ẹ pé gbogbo àwọn àgbààgbà tó dàbí yín lọ́yọ̀ọ́ tí wọ́n lè tẹ nǹkan tí ó tẹ̀ tí wọ́n lè fa nǹkan tí ó fà ẹ wá pe Alhaja Mansura sẹ́nitọ̀ olóríire ẹ forí Aláàfin àná ikú bàbá yèyé tí wọ́n mú wọn bí ọmọ táwọn náà sì mú bàbá bíi bàbá tí wọ́n sì tẹ̀lé Aláàfin Adéyẹmí tòótọ́
àwa ò súnmọ́ wọn ṣùgbọ́n a rí nínú òṣìṣì wọn. Ẹ fi ilẹ̀ Ọ̀yọ́ bá wọn sọ̀rọ̀. Ẹ rìnrìn àjò tó bá yẹ kẹ́ ẹ rìn lórí bàbá wa Ayọ̀ọ́lá Yusuf Akínadé. Bàbá kì í ṣọ̀dálẹ̀. Àmẹ́ni tí ọ̀bá gbọ́n tẹ́yẹ ń wí ni ó sọ pé ẹyẹ oko ń pàtó. Lánàá gbogbo wa la sọ̀rọ̀, ṣùgbọ́n lénìí ẹ̀kọ́ fojú mímu hàn. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kárìnà rí ta lè yàn ta láyàn, ọ̀tọ̀ lè yàn ọ̀tọ̀ láyàn. Ó lè fi pípè jọra wọn àmọ́ kò jọra wọn tán. Kó tó di pé àwọn nǹkan yìí ó máa bàjẹ́ tẹ̀síwájú, kò síbi tí ò sí, kò síbi tí wọ́n ti kádì alẹ́ kíní ìyá àrírí àfi ń dẹ́rù bọ lọ́rọ̀ ni. Orí ọmọ tó tó gbà kó mo sọ bẹ́ẹ̀ ǹjọ́ òní, àmọ́ tí ó tẹ̀yìn ẹ̀yọ lèmi ọmọ. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi, ó lè rí ibú ní bẹ́ẹ̀ ìní fi ń yà mí lẹ́nu. Tá a bá bẹ̀rẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn, tá a bẹ̀rẹ̀ wáàsí gbígbóná, ẹ rìnrìn àjò tó bá yẹ kẹ́ ẹ rìn. Ọba tó dádé ti dádé o, ọba tí ó joyè ti tó joyè. Ọ̀nà wo la fẹ́ gbà tá a fi fẹ́ ṣètò àlàáfíà? Lágbájá ló tọ́ sí, tàmọ̀dò ló yẹ, làkàṣègbè lọ́bọ̀ ọbẹ̀. Orí tí ọjọba inú agogo dẹni ti wá o, ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agogo dẹni ti jáde o. Adániwáyé lọ́mọ ìbàdí tí lo mọ́sáàjì àjọba tí kò ná yanranyanran. Bá a bá sọ pé lóòótọ́ oyè Aláàfin Ọ̀yọ́ ò kéré, wọn èyí jẹ́ pẹ̀lú rírọ̀, wọn èyí jókòó sórí àpèrè pẹ̀lú rírọ̀. Ọ̀làjú ti dé, ojú sì ti là pẹ̀lú. Eléyìí ló ń ṣokùnfà àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n fi ń kó ẹ̀gbin rẹ́ Ọ̀yọ́, tí wọ́n fi fẹ́ máa fàbùkù kan Ọ̀yọ́ torí wọ́n mọ̀ pákàndá àlú ni nílẹ̀ Yorùbá o, tí ò sí ìlú kankan tá a lè fi wé. Ìlú fi jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ pẹ̀lú Ọ̀yọ́, ó máa ń lágbára bí ìgbà tó ṣẹlẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè kan ni. Ìṣẹ̀dá ìlú yẹn ni. Nǹkan kan ṣẹlẹ̀ ńjọ́ òní tó ṣe pé ìròrí mi ni pé gbogbo ohun tí ń jẹ́ lọ́balọ́ba, gbogbo tí ń jọ́ lọ́mọ ọba ni mo wò pé ó yẹ kí wọ́n gbé aáwọ̀ tí ń bẹ láàrin wọn, kí wọ́n gbé sẹ́gbẹ̀ kan, kí wọ́n fàìtì fún tí ń jẹ́ àpèrè Aláàfin, torí pé àtẹni tí ò tí ì jẹ́ lé ní ọmọ rẹ̀ lè jẹ́ lọ́la. Àtagúnlóyè àti Ládìgbòlù àti Gbádégẹṣin àtàdéyẹmí, gbogbo wọn ló yẹ kí wọ́n fàìtì fún àpèrè yẹn. Torí wípé mo béèrè ìbéèrè lọ́wọ́ àwọn tó lọ́pọlọ wípé tó táwọn Ọ̀yọ́mèsì bá dọba sọ́ba ní ọmọ fọba jẹ àbí wọ́n jọ Ọ̀yọ́mèsì míì. Sí tí wọ́n bá tún wá jọ Ọ̀yọ́mèsì míì sí wọn tó ní pé Ọ̀yọ́mèsì ń wò tó dádé. Àmọ́ àwọn àgbààgbà rò pé ìtòdé ìlú ní àríwò. Mo wá wò pé iyì tí kọ́kọ́ ń bẹ lára Aláàfin ni pé Aláàfin nìkan ni wọ́n ń kì lọ́ba tí kì í gbàdọ̀bálẹ̀ ọba. Ọba tí gbàdọ̀bálẹ̀ ọba Aláàfin ni. Aláàfin ni wọ́n ń kì lọ́ba tí fọba jẹ. Àtàwọn ọba kan tó jẹ́ first class ọba nílẹ̀ Yorùbá táwọn náà máa fi ọba jẹ. Tọ́yọ́mèsì bá ti wá dọba, sọ́yọ́mèsì náà sọ́ba ní ọmọ àfọ̀bà jẹ ni àbóyọ́mèsì náà ní ọmọ àfọ̀bà jẹ. Ìrò pé ó yẹ kó bí wa nínú rárá. Kò sí pípò kan tí wọ́n lè gbé Ọ̀yọ́mèsì sí lónìí tó lè ju ipò ń tà ń pè lọ́yọ́mèsì lọ. Torí pé grace kọ́kọ́ ni pé Ọ̀yọ́mèsì ń fa Aláàfin jẹ. Gbogbo ẹni tó bá mọ̀. Ààrò ti wá dúró lọ́nà mẹ́ta báyìí o. Lóòótọ́ kì í dọbẹ̀ nù, ṣùgbọ́n kí ìsáàrò yìí o. Ìkángun bàbá wa Basọ̀rún kò ṣeé sọnù, gbogbo wa la mọ̀ ibi tó kù sí nílé Ọ̀yọ́. Ìkángun ọlọ́lá jùlọ
ẹnjìnìà Abíọ́dún Ṣèyí Mákindé nọ́mbà 1 nípínlẹ̀ Ọ̀yọ́ ni. bẹ́ẹ̀ bàbá wa kábíyèsí ikú bàbá yèyé ọba Akeem Abímbọ́lá Òwòadé, ọba tó jẹ tìlú dẹ̀rọ̀, ọba tó jẹ tálàáfíà wọnú ìlú wa. bẹ́ẹ̀ ni àfẹni tí ó bá ṣàbòsí lókù, ṣùgbọ́n déédéé tí wàá ń fi lògbòlògbò yìí Elédùmarè nìkan ìlọ́mọ̀ bó ṣe tó àti bí ó ṣe tó. mẹ́sẹ̀jì yìí ń lọ sọ́dọ̀ bàbá wa Agíogun àti gbogbo tí ń jọ́ lọ́mọ ọba pátápátá. ẹ mọ̀ jọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ yọ ọmọ tara ibẹ̀ kan àpèrè Aláàfin lábùkù, torí pé aláǹgbá ó ti dúró sórí èṣù báyìí. àwọn èèyàn fẹ́ lé aláǹgbá lẹ́kọ̀ọ́, èṣù ni wọ́n ń jù lóko. àti pé kí lẹ̀sìn aláǹgbá, ṣé wọ́n jẹ ni tí wọ́n fi fẹ́ pa aláǹgbá? ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ jà fápèrè Aláàfin, torí pé kódà tó bá ṣogún ọdún 30 ọdún kọ́ wájà àárọ̀ ọ̀la gan lẹ padà lórí àpèrè wọn, àbùkù tó bá ti kan àpèrè wọn ọkàn yìí o. ẹyọ kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn o. tá a bá torí pé ọ̀nà tí wọ́n gbé gbà, ìrìn àjò tí wọ́n rìn, tá a wá ń rí pọ́ba tí ń bẹ yìí tẹ́yìn rò pé kò tẹ́yìn lọ́rùn pẹ̀lú ìdí kan àbí kejì, tẹ́ ẹ wá dágun lá tàbí tẹ́ ẹ gbé bọ́ bá ṣe lè rí arí, níjọ́ ẹ bá padà débẹ̀ ẹ bá bùkù lórí àga wọn. kábíyèsí Aláàfin ọba Akeem Òwòadé, ẹlẹ́wọ̀ ẹ̀tù àkọ́kọ́. bàbá, ìrìn àjò yín lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ń jẹ́ dùnú fún lù, ó ń jẹ́ dùnú fèmí nìkan gẹ́gẹ́ bí alẹ́ran ara, ṣùgbọ́n ọtán lẹ́nu ó kù ń kùn ni o. ẹ ṣètò àlàáfíà sílùú Ọ̀yọ́, ẹ ṣètò àlàáfíà sáàárín àwọn àgbààgbà nílùú Ọ̀yọ́, ẹ ṣètò àlàáfíà láàrin Ọ̀yọ́ àtọlọ́lá jùlọ, ẹ ṣètò àlàáfíà láàrin Ọ̀yọ́ àti bàbá wa Basọ̀run, ẹ ṣètò àlàáfíà tó péye láàrin Ọ̀yọ́ àti màmá wa Alájà Mọ̀nsúrà Sùnmọ́nù. ẹ má gbóṣèlú sójú, ẹ má jẹ́ kí wọ́n ó tì rí yín bí ọba olóṣèlú. a ò ní kẹ́ ẹ mọ̀ ṣe ń tó bá wù yín, èmi ò lè sọ pé kẹ́ ẹ mọ̀ ṣẹgbẹ́ tó bá wù yín, ṣùgbọ́n ẹ padà bí ó kì í wà o. bẹ́ẹ̀ ni ẹ padà síbi oríkì wa. wọn á ní Ọ̀yọ́ jókòó inú rẹ̀ lóṣù, Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ọmọ tí ọba dá pé ni tàbí ọmọ tó bá jọ́ dàlẹ̀ ìlọ̀yọ́ máa yọ́lẹ̀. gbogbo àwọn òkì yìí ló nítumọ̀ ló sì níbi tá a ti máa lò wọ́n, àmọ́ tó bá dé tí òpònú èèyàn ọ̀tọ̀ ni bí ó ṣe ronú o, ọ̀tọ̀ sì ni bí ó ṣe gbégbà. bàbá, n tó bá yẹ kẹ́ ẹ gbà tí ò ní pàlúlà àtàpèrè Aláàfin ẹ gbà o, n tó bá yẹ kẹ́ ẹ fi ilẹ̀ tí ò ní pàlúlà àtàpèrè Aláàfin ẹ fi ilẹ̀ o. ayé èso orí Ọlọ́run ó de fún yín bò mí o. èèyàn kì í bùyàn ní nǹkan kọ́ máa retí pé Ọlọ́run lọ́lọ́pẹ́ yóò bọ́ sọ bẹ́ẹ̀ tó tọ́. ṣùgbọ́n tábùkè bá fẹ́ dàlú láàmú yóò ní kí wọ́n tẹ̀yìn tó fún òun, tọrọ mọ wàhálà tí wọ́n ó ṣe. ẹni tí ń pè yín, àwọn tí wọ́n ń pè yín dákẹ́ o, ẹ má sọ pé ń gbàgbọ́ ya.
kábíyèsí bàbá mi Akínbọ́lá Akeem Owóadé, òòṣà tí ń gbénú ààfin, ẹ fọ̀rọ̀ tálẹ̀, ẹ rìnrìn àjò tó tọ́ àti tó yẹ pẹ̀lú gómìnà ọmọọba Adéyẹmí Akeem Scheme, ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé, ẹni tọ́lọ́run pè ní mẹ́sáyà fún wa nílùú Ọ̀yọ́. Bàbá, ẹ ṣe ètò tó bá yẹ kẹ́ ẹ ṣe o, ẹ má rọlé apá kan, ẹ má dàpá kan sí o. Ẹ gbàgbé nípa ẹlẹ́yàmẹ̀yà òṣèlú, ẹ gbàgbé nípa ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn. Ẹ rìnrìn àjò tó bá yẹ kẹ́ ẹ rìn lásìkò tó tọ́, ẹ ṣe tó bá yẹ kó ẹ ṣe lásìkò tó yẹ. Olóyìnbó ní do the right thing at the right time. Àwa ò ní dájọ́ tọrẹ́jọ́ ò sí lẹ́nu wa ká sọ pé ẹnìkan jẹ̀bi, àbẹ́nìkan jàre, àbẹ́nìkan ò ṣe tó yẹ kó ṣe, àbẹ́nìkan ṣàṣejù, àbẹ́nìkan dalẹ̀. Elédùmarè nìkan ló mẹ́ni tó dalẹ̀ o. Àmọ́ o, gbogbo ẹni ó bá dalẹ̀ lè má dalẹ̀, torí pé ẹni tí ó dalẹ̀ ò ní dalẹ̀. Ẹ wá lo àǹfààní tẹ́ ẹ ní, ẹ lo ipò tẹ́ ẹ ní, ẹ lo agbára tẹ́ ẹ ní, kẹ́ ẹ fi ṣàtúnṣe àwọn nǹkan kan kó tó bàjẹ́ jù, kó tó bọ́wọ́ orí. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ pé ẹni ó mọ̀gbìn tó pè lọ́wọ́ ẹ̀rọ, ìgbín tí a mú ó mọ̀ pé nǹkan bẹ̀ ọ́. Gómìnà tá a ní, àwọn kan máa pè wọ́n ládákẹ́jà, èmi sọ pé jẹ́jẹ́ wọ́n máa ń lọ, wọn ò lápọn ni, ṣùgbọ́n àwọn kan máa ń rí wọn bí adákẹ́jà. Ṣùgbọ́n tẹ́yìn náà bá láláwo lẹ́yìn, ó ṣe é ṣe kọ́ mọ́ fòkè odò. Aláàfin rìn lábẹ́ kádàrá ẹ̀ ni o, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tòlúwa ní ọ̀sẹ̀ o. Èmi kì í ṣọ̀tá ọba o, èmi kì í ṣọ̀rẹ́ ọba o, ṣùgbọ́n ọ̀tá gbogbo ẹni tí bá ń bẹnu àtẹ́ lu ìlú Ọ̀yọ́ ni mí, ọ̀tá wọn ni mí. Ọ̀rẹ́ gbogbo ẹni tí bá ń pọ̀n ìlú Ọ̀yọ́ lè mo sì jẹ́, àfẹnìkan tí ọba wá ṣubú Ọ̀yọ́ nìkan ọ̀rẹ́ mi, ilé èèyàn mi, torí pé kò sí ìlú mi tí mo fẹ́ lọ rí kílèmù. Ibi tọ́lọ̀ ń dá mi sí ni, tọ́lọ̀ sì ti ń gbàdúrà mi. Láfi ní àkùkọ ń kọ pẹ̀lú gbé lórí, àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbikíbi nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló làṣà, Ọ̀yọ́ ló nímọ̀, Ọ̀yọ́ ló níṣẹ̀ṣe. Ìlú yìí náà láti là, ìlú yìí náà láti jẹ́ èèyàn, ìlú yìí láti lórúkọ. Sọ wá rọrùn ká máa wá ṣubú rẹ̀. Gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá kan pátá, ẹ ṣàtúnṣe o, ọ̀tán lẹ́nu ó kò kún ni o. Ó yé wa jù bá a sì sọ yìí lọ, ṣùgbọ́n tá a lè sọ là ń sọ. Ìwọ̀nba tá a lè sọ lórí afẹ́fẹ́ là ń sọ. Alájà Mọ̀nsúrà Sọ̀mọ́nù, ilẹ̀ Ọ̀yọ́ ò ní yọ̀ yín o. Ẹ ní tẹnu gbogbo ọwọ́, ẹ ní ṣubú dànù. Ẹ̀gbọ́n mi, bàbá mi Lukman Gbádégẹṣin, ẹ ní ṣubú dànù, ẹ ní jábọ́ o, ẹ ní dẹni ẹ̀yìn o. Bàbá wa Ṣí Básọ̀run, kọjọ̀tákọjọ̀ rẹ, ẹ mọ́ gbòbí fọ́sọ̀rọ̀, bàbá ò ní jẹ. Chief Alhaji Yusuf Ayọ̀ọ́lá, ẹ ní dààmú, ẹ ní dàgbà ya o. Àgbà Akin, bàbá ẹ ní jábọ́ o.
ní dẹni ẹ̀yìn o. Ọlọ́lá jùlọ ẹnjìníà Ṣèyí Abíọ́dún Mákindé, ẹ ti rúure, Elédùmarè ó jẹ́ sọ rẹ o. Honorable Hakeem Skimeh Àkànó Gúdúgbà, owó bàbá Mùnírà, gbòrògbòdò ayé ò ní lù fún ọjọ́. Tó o bá ń tábà yọ̀ ọmọ ràn, tó o bá ń sa yọ̀ ọmọ ràn, tó o bá ń ta yọ̀ ọmọ jó. Abdul Saheed Adéyẹmí Arówósáyé Arosad, ní bàjẹ́ o. Arójúṣe yín, àrípa yín nínú oore tó ń wọ̀lú Ọ̀yọ́ wá lásìkò yìí, irú yín la fẹ́ o. Àwọn èèyàn bí yín la fẹ́ máa rí o. Tó pé bí kálukú bá ti ní agbára tó ti láǹfààní kó máa lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Mo nígbàgbọ́ pé tá a bá ń rírú Honorable Hakeem Skimeh, tá a rírú àwọn Arosad, tá a rírú àwọn Alhaja Monsura, tá a rírú bàbá wa Yunus Akíntúndé, àdáàyàn mọ́ àìmọye àwọn tí wọ́n dá lánàá tí wọ́n fa alága local government tí wọ́n fi bára wọn ló kọjẹ́. Èmi ọmọ tí wọ́n gba alága fún o, ọ̀rọ̀ ń bọ̀ abẹ́, ọ̀rọ̀ ò tí ì kàn wọ́n. Àmọ́ alága tí ń bẹ West o, àṣìmọ́ alága tí ń bẹ níjọba àbílẹ̀ Àtìbà, àmọ́rú èèyàn tí gbogbo wọn jẹ́ lánàá, àmọ́ alága tí ń bẹ ní East. Kí tinú ọmọ gbénú, kí tìtọ́ ọmọ gbéta. Coming soon, watch out.